fi ẹ̀bùn ọmọ mẹ́ta làǹtìlanti ta àwọn Gbajumo Osere Nni Lateef Adedimeji àti aya rẹ̀ Adebimpe lọ́rẹ. Ẹ dákun ẹ foríjì mi ò mọ̀ọ́mọ̀ o, wọ́n gbé ohun tí mo mọ̀ jẹ ká mi mọ́lé ni. Akeem agbabo tó ń gbá wọn tójú tẹ̀yìn nínú fọ́nrán fídíò threesome sisi alagbo náà ti jáde tọrọ àforíjì. Àwọn ọba Èkìtì pè fún fífòfin de àwọn ètò ìṣòru láwọn ilé ìjọsìn lẹ́yìn tí àwọn agbébọn béèrè fún bílíọ̀nù kan náírà 1 billion naira owó ìtanràn fún ìtúsílẹ̀ àwọn olùjọ́sìn tí wọ́n jí gbé sálọ. Ọ̀dọ́mọbìnrin kan fẹ̀sùn kan DPO Ileesẹ Ọlọpa ìpínlẹ̀ Delta àtàwọn agbófinró ọlọ́pàá pẹ̀lú bí wọ́n ṣe bọ́ àwọn obìnrin 15 sí òhò tí wọ́n sì lù wọ́n lalubolẹ-lubami fipá mú àwọn láti jẹ́wọ́ pé aṣẹ́wó ni àwọn. Àwọn agbébọn ṣekú pa olórí ìlú kan àtàwọn 4 mìíràn tí wọ́n sì tún jí àwọn olùgbé ìlú 10 sálọ nínú ìkọlù tó wáyé nípínlẹ̀ Zamfara. Kí ló kàn fún àwọn olórí ogun Mali báyìí lẹ́yìn ìkọlù àwọn ọmọ ogun ọlọ́tẹ̀ tó gba orílẹ̀-èdè náà kan? Àwọn ajínigbé-agbébọn tó jí àwọn olùjọ́sìn 15 gbé sálọ lẹ́kìtì ń béèrè fún bílíọ̀nù kan náírà 1 billion naira owó ìtanràn. Ilé ẹjọ́ tó ga jùlọ dá David Mark padà bíi alága ẹgbẹ́ òṣèlú ADC. Olórí Oluwa Dárayọ̀ nínú ayé tèmi ni oníròyìn yín. Ẹ gbọ́ àtúpalẹ̀ àwọn ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ẹ káàbọ̀ sí ìkànnì Drive TV. Fún ìgbà àkọ́kọ́, ẹ gbìyànjú láti like, share, subscribe kẹ́ ẹ lè máa gbádùn wa lóòrèkóòrè. Olúwa fi ẹ̀bùn ọmọ mẹ́ta làǹtìlanti ta àwọn Gbajumo Osere Nni Lateef Adedimeji àti aya rẹ̀ Adebimpe lọ́rẹ. Ọpẹ́ ló yẹ kí ẹ̀dá dá tí ohun rere ayọ̀ tí ẹ̀dá ń wojú Ọlọ́run fún látọjọ́ pípẹ́ wa bá tẹ èèyàn lọ́wọ́. Ìdùnnú ayọ̀ tí ò lẹ́lẹ́gbẹ́ ló máa ń jẹ́ fún tọkọtaya tó ti ń wojú Ọlọ́run fún èso tinú fún ìgbà pípẹ́ bá rí ojú rere Ọlọ́run láti òkè wá. Bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ rí ní agbo iléeṣẹ́ tíátà báyìí bí gbajúgbajà òṣèré méjì ṣe gbàlejò ọmọ tuntun 3 làǹtìlanti. Lateef Adedimeji àti aya rẹ̀ Adebimpe Adedimeji sì ni Ọlọ́run fi ẹ̀bùn ọmọ 3 kẹ́ ní ẹ̀ẹ̀kan ṣoṣo. Bàbá àti ìyá ìbẹ̀ta náà sì ni ọ̀pọ̀ àwọn olólùfẹ́ wọn tí ń kíkú oríire náà. Bàbá ìbẹ̀ta Lateef Adedimeji ló fi ìkéde náà sórí ayélujára nínú fídíò kan tó gbé sójú òpó Instagram rẹ̀ ní òwúrọ̀ ọjọ́ Ẹtì ọjọ́ 1 oṣù karùn-ún ọdún 2026. Nínú fídíò náà láti rí Lateef àti aya rẹ̀ tí wọ́n fi ọwọ́ kọra wọn lọ́rùn tí wọ́n sì dìjọ dé fìlà tí wọ́n kọ àkọlé bàbá àti màmá sí lórí. Ìyá ìbẹ̀ta tó so ọwọ́ méjèèjì mọ́ ọkọ rẹ̀ lọ́rùn ló mú àyẹ̀wò ọmọ 3 lọ́wọ́ pẹ̀lú àwòrán fìlà 3, ìbọ̀sẹ̀ 3 àti ìbọ̀wọ̀ 3. Kódà orin àwa ti bímọ dandan ni ká yọ̀ fún ọlọ́mọ ni wọ́n kọ sórí fídíò náà. Lára ohun tí Lateef kọ sínú fídíò náà nìyí: àwọn ọmọ Adedimeji a ti ń fi nǹkan pamọ́ fún yín lọ́dún 2026 yìí. Ọlọ́run fún àwọn ju ohun tí àwọn béèrè lọ́wọ́ Ọlọ́run lọ. Obìnrin yìí ti fún òun ní ọmọ 3 tí òun máa pè ní àwọn ọmọ òun, ọba 3 tí wọ́n ń jẹ́ ojúṣe òun. Ọ̀pọ̀ èèyàn sì ló ti ń kí bàbá àti ìyá 3 náà kú oríire. Àwọn èèyàn ti bu ẹnu àtẹ́lu mo Bímpé bí wọ́n ti ń pè ní àgàn tẹ́lẹ̀ tí wọ́n ń kí ikú ayọ̀ ọmọ 3 báyìí. Ọ̀kan lára àwọn òṣèré tíátà tí àwọn èèyàn fẹ́ràn púpọ̀ bíi lọ́kọláya ní Lateef Adedimeji àti mo Bímpé. Látìgbà tí wọ́n ti ṣègbéyàwó lọ́dún 2021 ni wọ́n ti di ẹni tí ọ̀pọ̀ èèyàn fẹ́ràn lórí ayélujára fún bí wọ́n ṣe jọ máa ń ṣiṣẹ́ pọ̀. Bí ìròyìn ayọ̀ sì ṣe bẹ̀rẹ̀ sí ní ti ìdílé Adedimeji jáde wá báyìí, níṣe ni gbogbo ayé ń kí wọn kú oríire aláìdípèlé tó wọlé tọ̀ wọ́n wá. Àwọn èèyàn tí wọ́n sì ti bu ẹnu àtẹ́lu mo Bímpé tí wọ́n ti pè ní àgàn tẹ́lẹ̀ tí ń kí kú ayọ̀ ọmọ 3 báyìí. Bẹ́ẹ̀ ni wọ́n ń pe Lateef náà ní bàbá ìbẹ̀ta lẹ́ẹ̀kan ṣoṣo. Ẹ dákun ẹ foríjì mi ò mọ̀ọ́mọ̀ o, wọ́n gbé ohun tí mo mọ̀ jẹ ká mi mọ́lé ni. Akeem agbabo tó ń gbá wọn tójú tẹ̀yìn nínú fọ́nrán fídíò threesome sisi alagbo náà ti jáde tọrọ àforíjì. Ṣé ọ̀rọ̀ Yorùbá ni pé bí ẹlẹ́jọ́ bá ti mọ ẹjọ́ rẹ̀ lẹ́bi kò ní pẹ́ lórí ìkúnlẹ̀? Bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni ọ̀rọ̀ fọ́nrán fídíò ìbálòpọ̀ Gbajumo alagbo Eniola Fagbemi àti ọkọ rẹ̀ Adesola Akeem dà báyìí lórí ayélujára. Bí ìyàwó ṣe ń tọrọ àforíjì ni ọkọ náà tún jáde sọ báyìí pé òun gba gbogbo ẹ̀bi fọ́nrán ìbálòpọ̀ tó lù jáde ọ̀hún. Lójú òpó Facebook rẹ̀ ni Akeem
ọkọ sisi alagbo ti ń rawọ́ ẹ̀bẹ̀ lọ́jọ́bọ̀ Thursday níbẹ̀ ló ti tọrọ àforíjì lọ́wọ́ gbogbo èèyàn fún fọ́nrán fídíò ibi tó ti bá sisi alagbo àti obìnrin mìíràn ní àjọṣepọ̀ tó gbòde kan lọ́jọ́ ajé Monday ọ̀sẹ̀ yìí pẹ̀lú gbígba gbogbo ẹ̀bi ohun tó ṣẹlẹ̀ àti ìrònúpìwàdà ni ó fi tọrọ àforíjì lọ́wọ́ àwọn ẹbí àwọn ọ̀rẹ́ àti àwọn tí wọ́n jọ ń sowọ́pọ̀ àwọn olórí ẹ̀sìn àwọn olólùfẹ́ àti gbogbo ọmọ Nàìjíríà pátá lórí fọ́nrán fídíò ìbálòpọ̀ tó lù jáde náà. Ó ní òun gbà pé òun já àwọn èèyàn kulẹ̀ àmọ́ òun gba ìdójútini àti ìkáràmásìkí tí ìṣẹ̀lẹ̀ náà mú bá òun sì gba gbogbo ẹ̀bi òun tí òun ṣe. Bẹ́ẹ̀ ni ọkọ sisi alagbo bẹ̀bẹ̀ lórí ìṣẹ̀lẹ̀ tó sọ di gbajúmọ̀ òjijì náà. Ó fi kún pé òun ti pinnu láti yí ìwà òun padà báyìí òun yóò máa ṣiṣẹ́ tọ ìwà ọmọlúàbí ní kọ̀rọ̀ àti ní gbangba láti ìsinsìnyí lọ. Bí Akeem ṣe tọrọ ìdáríjì lọ́wọ́ àwọn èèyàn náà ló tún ṣe #Astagfirullah èyí tó fi tọrọ àforíjì lọ́wọ́ Ọlọ́run ọba Allah. Ó ní ọba tó ń foríjì èèyàn tán tí yóò tún kẹ́ onítọ̀hún ní Allah kó má ṣàìforíjì òun fún àṣìṣe tí òun ṣe tó kárí ayé. Tẹ́ ò bá gbàgbé ọjọ́rú Wednesday ní sisi alagbo fúnra ẹ̀ ti kọ́kọ́ bẹ̀bẹ̀ lórí ayélujára tó ní òun kò lè sùn mọ́ nítorí ìdààmú ọkàn àti ìtìjú tí fídíò náà ti kó bá òun. Ọkọ pàápàá lòun náà ti sọ bí ohun gbogbo kò ṣe rí bó ṣe yẹ mọ́ nínú ilé látìgbà tí wàhálà ọ̀hún ti bẹ̀rẹ̀. Ṣùgbọ́n ọ̀pọ̀ èèyàn ló ń sọ pé ẹ̀bẹ̀ tí wọ́n ń bẹ̀ kiri kò kan ayé wọ́n ní ohun tí wọ́n jẹ ló yó wọn. Àwọn ẹlòmíín sọ pé àwọn ni wọ́n ní ìhòòhò wọn tí wọ́n fi ń ṣẹ̀sín ẹ̀bẹ̀ tí wọ́n ń bẹ̀ kò sì yí fídíò tó ti jáde padà. Wọ́n ní eégún tó ti jáde ní ìṣẹ̀lẹ̀ náà ó ti kúrò ní àìwò. Àwọn ọba Èkìtì pè fún fífòfin de àwọn ètò ìṣòro láwọn ilé ìjọsìn lẹ́yìn tí àwọn agbébọn béèrè fún bílíọ̀nù kan náírà $1 billion owó ìtanràn fún ìtúsílẹ̀ àwọn olùjọ́sìn tí wọ́n jí gbé sá lọ. Ìpayà ìbẹ̀rùbojo ló bẹ́ sílẹ̀ nílùú Ẹ̀dá Oníyọ̀ níjọba ìbílẹ̀ Ìléjèméjì nípínlẹ̀ Èkìtì lẹ́yìn tí àwọn ajínigbé-agbébọn jí àwọn olùjọ́sìn sá lọ lásìkò ìkọlù tí wọ́n ṣe sí ṣọ́ọ̀ṣì tí wọ́n sì kàn sí mọ̀lẹ́bí àwọn olùfarakásá nípa bíbéèrè fún owó ìtanràn bílíọ̀nù kan náírà $1 billion. Ẹlẹ́dà àti Ẹ̀dá Oníyọ̀ ọba Joseph Awolola fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ lọ́jọ́rú Wednesday. Ó ní pé àwọn ajínigbé-agbébọn tún ti sọ̀rọ̀ jáde síta tí wọ́n sì tún lérí léka pé àwọn sì tún wà nínú aginjù ìlú náà pé kán mọ́ túra lẹ̀ Ọba náà sọ nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò kan pẹ̀lú AIT pé àwọn agbébọn náà sọ fún àwọn pé àwọn fẹ́ bílíọ̀nù kan náírà $1 billion owó ìtanràn. Ọba náà sọ wípé àwọn agbébọn náà tún sọ wípé àwọn sì wà lórí ilẹ̀ Ẹ̀dá Oníyọ̀ Ìṣẹ̀lẹ̀ ìjínigbé náà ló wáyé lẹ́yìn ìkọlù tí wọ́n ṣe sí ilé ìjọsìn lásìkò ètò ìṣòro níbi tí àwọn agbébọn ti ṣe bẹ́ẹ̀ sí náà ìbọn bolẹ̀ ṣekú pa pásítọ̀ ìjọ náà tí wọ́n sì tún jí ọ̀pọ̀ àwọn olùjọ́sìn sá lọ tó fi mọ́ àwọn obìnrin àti àwọn ọmọdé. Ní ìdáhùn sí ọ̀rọ̀ ètò ààbò tó mẹ́hẹ̀ tó burúkú gbáà yìí àwọn orí adé ọrùn ìlẹ̀kẹ̀ láti àwọn ìlú tó wà lágbègbè náà ti pè fún ìfòfinde àwọn ètò ìṣòro ní kánmọ́nkóbó ní àwọn ilé ìjọsìn. Wọ́n ṣèkìlọ̀ pé àwọn ìpéjọpọ̀ olórúdé yìí ń fa àwọn olùgbé ìlú sínú ewu. Àwọn ọba aládé náà béèrè fún àtúngbéyẹ̀wò ọ̀rọ̀ ètò ààbò ìbílẹ̀ tó lóòrìn bu ẹnu àtẹ́lu ohun tí wọ́n ṣàpèjúwe gẹ́gẹ́ bí ìdádúró àti àìsí ìdásí kánmọ́nkóbó nípasẹ̀ àwọn àjọ elétò ààbò. Gẹ́gẹ́ bí wọ́n ṣe wí ó gba àwọn àjọ elétò ààbò fún ó lé ní wákàtí kan láti gúnlẹ̀ sí agbègbè ibi tí ìṣẹ̀lẹ̀ náà ti wáyé tí àwọn àṣekọlù náà sì ti na pápábora wọnú aginjù lọ pẹ̀lú àwọn olùfarakásá. Ìṣẹ̀lẹ̀ náà dá ìpayà ìbẹ̀rùbojo sílẹ̀ jákèjádò ìpínlẹ̀ Èkìtì àti àwọn ìpínlẹ̀ tó yíká lásìkò ìṣẹ̀lẹ̀ ìjínigbé lemọ́lemọ́ tó ń wáyé láwọn apá ẹkùn kan nípínlẹ̀ Kwara àti Kogi. Olùbádámọ̀ràn pàtàkì lórí ọ̀rọ̀ ètò ààbò ọ̀gágun fẹ̀yìntì Brigadier General Ebenezer Ogundana pẹ̀lú kọmíṣánná ọlọ́pàá Michael Falade ti ṣàbẹ̀wò sílùú náà láti fojú gan ní agbègbè náà fún ìṣòfíntótó àti àyẹ̀wò. Wọ́n rọ àwọn aráàlú pé iṣẹ́ àjùmọ̀ṣe ìdóòlẹ̀mí ti ń lọ lábẹ́nu. Wọ́n sì rọ àwọn aráàlú láti pèsè àwọn àlàyé àti ìròyìn tó yẹ
tó lè ṣèrànwọ́ fún ìgbésẹ̀ ìgbìyànjú tó ń lọ lọ́wọ́. Wọ́n ní tí wọ́n bá rí nǹkan kí wọ́n sọ jáde síta. Ó ní káwọn jọ ṣiṣẹ́ pọ̀ kí àwọn ṣàtìlẹ́yìn fún àwọn àjọ elétò ààbò pẹ̀lú ìròyìn àti àlàyé lásìkò. Wọ́n ní àwọn tí ń gbé ìgbésẹ̀ nípasẹ̀ oore ọ̀fẹ́ Ọlọ́run. Àwọn olùfarakásá náà yóò jẹ́ dídóòlà, àwọn aṣeláàbí náà yóò sì jẹ́ fífi gbòòrò òfin gbé. Wàyí o, àwọn olùgbé ìlú pè fún ìgbésẹ̀ kánmọ́nkóbó, ojútùú ọ̀nà àbáyọ láti dènà ìṣẹ̀lẹ̀ ìkọlù míì àti láti dá ìgbẹ́kẹ̀lé àwọn èèyàn nínú ìjọba padà bọ̀ sípò nípa ọ̀rọ̀ ètò ààbò. Ọ̀dọ́mọbìnrin kan fẹ̀sùn kan DPO Ileesẹ Ọlọpa ìpínlẹ̀ Delta àtàwọn agbófinró ọlọ́pàá pẹ̀lú bí wọ́n ṣe bá àwọn obìnrin 15 sí ìhòòhò tí wọ́n sì lù wọ́n lálùbolẹ̀-lálùbami fipá mú àwọn láti jẹ́wọ́ pé aṣẹ́wó ni àwọn. Àwọn ẹ̀sùn tó le koko nípa ìfìyàjẹni àti àṣìlò agbára ti jẹ́ fífi kan àwọn ọlọ́pàá ní àgọ́ iléeṣẹ́ ọlọ́pàá Òpórìkòkò ní ìpínlẹ̀ Delta bí ọmọbìnrin kan Jenny James George ṣe fi ẹ̀sùn kan ọ̀gá ọlọ́pàá ẹ̀ka iléeṣẹ́ ọlọ́pàá DPO pé ó pàṣẹ pé kí wọ́n lu àwọn obìnrin ó kéré tán àwọn obìnrin 15 lálùbolẹ̀-lálùbami tí wọ́n sì fipá mú àwọn obìnrin náà láti jẹ́wọ́ pé aṣẹ́wó ni àwọn. Nínú fídíò kan tó dé sọ́wọ́ àwọn akọ̀ròyìn, olùfarakásá kan tó bànújẹ́ náà ṣàlàyé bí wọ́n ṣe mú òun àti àwọn mìíràn tí wọ́n ti àwọn mọ́lé lóru mọ́jú. Wọ́n bọ́ àwọn sí ìhòòhò, wọ́n sì fi àwọn nǹkan bíi wáyà na àwọn lórí àṣẹ tí DPO obìnrin kan pa. Nígbà tí George ń sọ̀rọ̀ nípa ìṣẹ̀lẹ̀ náà, ó ní ọ̀sẹ̀ tó kọjá òun lọ sí ilé ìtajà kan ní Delta Mall láti bá ọ̀rẹ́ òun kan jáde. Nígbà tí àwọn dé ibẹ̀, ọkọ̀ Sienna kan wá tó gúnlẹ̀ sí agbègbè tí àwọn wà. Gbogbo ènìyàn sáré wọ inú ilé ìtajà náà. Ọkọ̀ Sienna náà wá, ó sì gbé gbogbo àwọn. Ó ní àwọn tó 15 tí wọ́n kó lọ sí àgọ́ ọlọ́pàá Òpórìkòkò tí àwọn sì sùn ibẹ̀ lálẹ́ ọjọ́ náà. Ó ní ìlàkọjá náà burú sí i ní òwúrọ̀ ọjọ́ kejì nígbà tí DPO dé. Ó ní pé ní òwúrọ̀ ọjọ́ Ẹtì wọ́n mú àwọn lọ sí ọ́fíìsì DPO. Ó pàṣẹ fún àwọn ọkùnrin méjì tí wọn kò wọ aṣọ iṣẹ́ pé kí wọ́n na àwọn. Gẹ́gẹ́ bó ṣe wí, wọ́n ṣe ìkọlù náà sí àwọn pé káwọn lè jẹ́wọ́. Obìnrin ọ̀hún ní tí ó bá béèrè lọ́wọ́ rẹ̀ pé ṣé aṣẹ́wó ni ọ́, tí ó bá sọ pé rárá, níṣe ni wọ́n ó fi ìyà jẹ àwọn, wọ́n ó na àwọn ṣáájú kí wọ́n tó gba ọ̀rọ̀ ẹnu àwọn kalẹ̀ pé aṣẹ́wó làwọn. George tún sọ pé wọ́n bọ́ àwọn olùfarakásá náà sí ìhòòhò, wọ́n sì ná wọ́n ní àwọn ẹ̀yà ara nǹkan ọmọbìnrin wọn. Nígbà tó ń ṣàpèjúwe àwọn ohun ìjà tí wọ́n lò, ó ní wọ́n lo wáyà, ọ̀pá dúdú kan, ṣùgbọ́n tí wọ́n bá na èèyàn, ọ̀pá náà kan, wáyà sì tún wà nínú rẹ̀. Ó tún sọ pé wọ́n ya fídíò àwọn tí wọ́n pa lára náà lẹ́yìn ìkọlù náà, wọ́n sì fipá mú wọn láti jẹ́wọ́ pé àwọn ṣe iṣẹ́ aṣẹ́wó lójú ẹ̀rọ kámẹ́rà. George sọ pé nǹkan bíi obìnrin 15 ni wọ́n ṣe ní síbàsíbò báyìí, títí kan àwọn mìíràn tí wọ́n sọ pé wọ́n gbé láti ibi ọ̀tọ̀ọ̀tọ̀ bíi ibi pápá ìṣeré àti àwọn tí wọ́n gun kẹ̀kẹ́ márúwá. Wọ́n na gbogbo àwọn ọmọbìnrin náà, wọ́n sùn sí àgọ́ ọlọ́pàá títí ọjọ́ kejì. Wọ́n náà wá bí wọ́n sì fẹ́ tí wọ́n sì lé àwọn dànù. Olùfarakásá náà sọ pé láti ìgbà náà ni òun ti ń jìjàgùdù ìrora ara àti ìbànújẹ́ ńlá. Wọ́n lu àwọn ẹ̀yà ara nǹkan ọmọbìnrin òun fún òun láti ṣe ìgbọ̀nsẹ̀ àti láti tọ̀ fún ọ̀sẹ̀ kan. Ó nira gan. Lílù lálùbolẹ̀-lálùbami ló tún ṣokùnfà gbogbo àwọn àpá wọ̀nyí níbi ìtàn ìdí òhun. Ní bíbéèrè fún ìjíhìn, ó kéde pé òun fẹ́ ìdájọ́ òdodo, òun lè tún sọ níbikíbi àti níwájú ọ̀gá ọlọ́pàá DPO náà. Àwọn ẹ̀sùn tí ń bani lẹ́rù wọ̀nyí ti gbé àníyàn tuntun jáde nípa ìwà ìkà àti àṣìlò agbára àwọn ọlọ́pàá láàrin ẹ̀ka iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Delta. Àwọn agbébọn ṣekú pa olórí ìlú kan àtàwọn 4 mìíràn tí wọ́n sì tún jí àwọn olùgbé ìlú 10 sálọ nínú ìkọlù tó wáyé nípínlẹ̀ Zamfara. Àwọn ṣe nǹkan gbọmọgbọmọ àwọn agbébọn ojoojúmọ́ yìí ti tojú sú nípò báyìí. Kàkà kí àwọn ìkọlù agbébọn yìí máa dínkù, níṣe ló ń le kókókó sí lójoojúmọ́. Ó mà ṣe o. Àwọn agbébọn ṣekú pa olórí ìlú Kware pẹ̀lú àwọn èèyàn 4 mìíràn tí wọ́n sì tún jí àwọn olùgbé ìlú 10 sálọ lásìkò ìkọlù níjọba ìbílẹ̀ Safe nípínlẹ̀ Zamfara. Onímọ̀ nípa ètò ààbò Bakasin sọ wípé ìṣẹ̀lẹ̀ náà ló wáyé lásàálẹ́ nígbà tí àwọn agbébọn ṣe bẹ́ẹ̀ sí kọlù sí ìlú Kware. Ó ní àwọn olùgbé ìlú 10
náà ni wọ́n jẹ́ jíjígbé sá lọ lásìkò ìkọlù náà gẹ́gẹ́ bí alátùpalẹ̀ ṣe sọ nípa ìṣẹ̀lẹ̀ náà. Àwọn olùgbé ìlú sọ wípé èyí ni ìgbà àkọ́kọ́ tí àwọn agbébọn yóò ṣekú pa àwọn olórí ìlú ní Kwara ládùúrú àwọn owó ìtanràn tí wọ́n máa ń san fún wọn lọ́pọ̀ ìgbà. Gẹ́gẹ́ bí a ti gbọ́, Kwara ló wà ní ìwọ̀n bíi kìlómítà 2 sí ìlú Safe. Síbẹ̀ àwọn olùgbé ìlú sọ wípé kò sí ètò ààbò tó gbópọn lágbègbè náà, èyí tó mú káwọn ìlú máa dojúkọ ìṣẹ̀lẹ̀ ìkọlù. Gbogbo ìgbìyànjú láti gbọ́ látọ̀dọ̀ Yazid Abubakar, alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Zamfara, ló já sí pàbó bí kò ṣe gbé ìpè àti bí kò ṣe fèsì sí àwọn àtẹ̀jíṣẹ́. Kí ló kàn fún àwọn olórí ogun Mali báyìí lẹ́yìn ìkọlù àwọn ọmọ ogun ọlọ́tẹ̀ tó gba orílẹ̀-èdè náà kan? Ṣé bí ọjà bá ti tú tán, pàtẹ́pàtẹ́ ni yóò kù? Ìbẹ̀rẹ̀ ogun là sì mọ̀, ẹni ogun kò bá pa ni yóò padà rẹ́yìn ogun. Ó ṣòro láti ṣàlàyé bí nǹkan ṣe rí lẹ́yìn ìkọlù tó wáyé ní Mali lọ́jọ́ àbámẹ́ta Sátidé tó kọjá, nígbà tí àwọn kan kọlù Bamako tí í ṣe olú ìlú Mali, tí wọ́n sì ṣe ètò náà rẹ́gí débi pé wọ́n pa mínísítà ètò ààbò ìlú náà, wọ́n sì tún gba àkóso àwọn agbègbè àríwá ibẹ̀. Káàkiri ẹkùn ìwọ̀ oòrùn Áfíríkà ni wọ́n ti gbọ́ pé rẹ́rẹ́rùn lórílẹ̀-èdè Mali. Ìró ìbọn àti ìbúgbàmù àdó olóró ló jí àwọn èèyàn Mali káàkiri ìlú náà lọ́jọ́ àbámẹ́ta Sátidé ọ̀hún. Ikọ̀ méjì tí wọ́n ń pè fún ìyapa, ìyẹn Aswad Liberation Front FLA àti Al-Qaeda tó jẹ́ igun ẹgbẹ́ JNIM, sì ti ní gbogbo ohun tó ṣẹlẹ̀ náà kò ṣẹ̀yìn àwọn. Bí rògbòdìyàn ọ̀hún ṣe tó àti bí ikọ̀ ogun Mali àti Russia ṣe kúrò ní Kidal tó ti wà lábẹ́ àkóso FLA báyìí ti ń jẹ́ káwọn èèyàn máa ṣiyèméjì lórí agbára ológun tó ń darí Mali. Ọ̀gágun Assimi Gota, ẹni tó dìtẹ̀ gbàjọba lóṣù kẹjọ ọdún 2020, ni ológun tó ń darí orílẹ̀-èdè náà. Gota kò tètè jáde sọ̀rọ̀ nígbà tí ìkọlù náà wáyé, èyí tó sì mú ọ̀pọ̀ aráàlú kọminú nípa bí ọjọ́ iwájú ìjọba rẹ̀ yóò ṣe rí gan. Bákan náà ni wọ́n ń sọ nípa ikọ̀ ológun Russia tí wọ́n rán wá sí Mali àti àwọn ìlú alámúlétì rẹ̀ láti tán ìṣòro ààbò. Ọ̀pọ̀ àwọn àwòye ọ̀rọ̀ ni wọ́n gbà pé ọ̀nà àbáyọ àkọ́kọ́ rèé fún ológun Mali tó lè sáré yanjú ìṣòro wọn fún àkókò yìí. Wọ́n ní nígbà tó jẹ́ pé ológun náà ló sì ń darí ọ̀pọ̀ àwọn ìlú ńlá àti àwọn orílẹ̀-èdè níbẹ̀, ṣùgbọ́n wọ́n ní ohun tó ń bọ̀ níwájú lè lágbára pẹ̀lú báwọn ológun náà ṣe ń pète ogun sí àwọn ọlọ́tẹ̀ JNIM àti FLA. Àṣeyọrí tàbí ìjákulẹ̀ tí wọ́n bá ní ni yóò sọ bí ológun yóò sì pẹ́ tó lórí ìtẹ́. Gẹ́gẹ́ bí Bivali Ochieng, awòye àgbà níléeṣẹ́ kan tó ń rí sí ewu lágbàáyé ṣe sọ, ọjọ́ kẹta lẹ́yìn ìkọlù náà, ọ̀gágun Gota bá àwọn aráàlú sọ̀rọ̀ lórí àmóhùnmáwòrán. Ó ní ohun gbogbo tó ti wà lábẹ́ àkóso bó ṣe yẹ kó rí, ó sì ṣèlérí láti gba agbára lọ́wọ́ àwọn tó wà nídìí ìkọlù náà. Ṣáájú ní ẹ̀ka ayélujára iléeṣẹ́ ààrẹ náà ti gbé àwòrán ibi tí ọ̀gágun Gota ti ń ṣèpàdé pẹ̀lú aṣojú Mali láti Russia, Igor Gromyko, jáde, èyí tó jẹ́ àpẹẹrẹ pé àjọṣe wà láàrin wọn. Wọ́n tún lo àwòrán olórí ogun náà lásìkò tó ṣàbẹ̀wò sílé ìwòsàn láti wo àwọn tó farapa nínú ìkọlù náà tí wọ́n ń gba ìtọ́jú lọsibítù. Àmọ́ àlàyé àwọn awòye lórí ikú mínísítà ètò ààbò Sadio Kamara ni pé ó lè mú àdínkù bá bí àwọn ológun Mali yóò ṣe dira ogun tó lásìkò ìkọlù. Wọ́n fi kún pé ikú Kamara tún lè ṣe àkóbá fún àjọṣepọ̀ pẹ̀lú Russia, gẹ́gẹ́ bí Uf Lessing, olórí ètò Sahel Kondra Foundation ẹ̀ka Center Right Government Think Tank, ṣe sọ. Olóògbé Kamara jẹ́ ọ̀kan lára àwọn alágbára tó ń ṣojú Mali ní Moscow. Òun sì ló wà lẹ́yìn bí wọ́n ṣe gbé ikọ̀ Russia wá sí Sahel. Bí àwọn ológun Mali ṣe ń sọ pé àwọn ń jà láti gba àwọn apá ibi tó ṣe gbòógì lórílẹ̀-èdè náà, ìpèníjà kan wà fún wọn. Ìpèníjà náà sì ni pé àwọn ọlọ́tẹ̀ FLA tó ti gba Kidal tún ti ń gbé ìgbésẹ̀ láti wá sí apá gúúsù báyìí. Gbogbo ibi tó gba Gao wọlé ló ti wó, àmọ́ àgọ́ àwọn ológun kò tí ì wó. Agbẹnusọ wọn Mohammed El Malud Ramadan ló sọ bẹ́ẹ̀. Ó sọ fún BBC pé ìlú ìṣẹ̀ǹbáyé tó ti pẹ́, ìyẹn Timbuktu, wà lára ibi tí àwọn ń fojú sí láti gbà. Ó ní ó máa rọrùn láti gbà lọ́gán tí àwọn bá ti gba ẹ̀kúnrẹ́rẹ́ àkóso ní Gao àti Kidal tán. Nígbà tí ìjọba ológun gbàjọba Mali lọ́dún 6 sẹ́yìn, ọ̀pọ̀ èèyàn ló ṣe àtìlẹ́yìn fún wọn. Wọ́n gbà wọ́n tọwọ́ tẹsẹ̀. Ìjọba náà sì ṣèlérí láti ṣẹ́gun ìṣòro àìsí ààbò tó ti ń kojú Mali lọ́dún gbọ̀ọ̀rọ̀ sẹ́yìn. Àmọ́ ní báyìí
báyìí wọ́n ti sún wọn kan ògiri tó bẹ́ẹ̀ tó jẹ́ ọ̀nà àbáyọ ni wọ́n ń wá àti bí wọn yóò ṣe bọ́ lọ́wọ́ àwọn ikọ̀ JNIM tí wọ́n ti dí ọ̀nà tí epo ń gbà kọjá ní olú ìlú Mali. Àwọn ológun náà ń wá ọ̀nà bí wọn yóò ṣe tún kojú ìṣòro ọrọ̀ ajé tó ti bá wọn báyìí ni. Bí àwọn alákòóso yìí bá rọ́wọ́ mú ṣáájú ológun, ó ṣeéṣe kí rògbòdìyàn ọlọ́dún pípẹ́ gbilẹ̀ ní Mali, èyí tó lè pa ọjọ́ iwájú ìjọba ológun lára. Ọ̀nà àbáyọ kejì gẹ́gẹ́ bí wọ́n ṣe là kalẹ̀ ni pé kí ológun máa ṣèjọba lọ pẹ̀lú àtìlẹ́yìn Russia, ṣùgbọ́n kí wọ́n wá àwọn alájọṣe míì kúnra. Àwọn ajínigbé-agbébọn tó jí àwọn olùjọ́sìn 15 gbé sálọ lẹ́kìtì ń béèrè fún bílíọ̀nù kan náírà, 1 billion naira owó ìtanràn. Ẹlẹ́dà àti ẹ̀dá oníyọ̀ ọba Joseph Awolọ́lá ti ní pé àwọn ajínigbé-agbébọn tó jí àwọn olùjọ́sìn 15 gbé sálọ ní Ìléjèméje Èkìtì ti ń béèrè fún bílíọ̀nù kan náírà, 1 billion naira fún owó ìtúsílẹ̀ òmìnira wọn. Àjọ akóròyìnjọ nílẹ̀ wa Nàìjíríà NRAN jábọ̀ pé àwọn olùjọ́sìn 15 ní ṣọ́ọ̀ṣì Christ Apostolic Church CAC No. 2 ẹ̀dá oníyọ̀ lẹ́kìtì ló ṣe bẹ́ẹ̀ jẹ́ jíjígbé sálọ lọ́jọ́ ìṣẹ́gun Tuesday lásìkò ètò ìṣòro. Pásítọ̀ àlejò ọjọ́ náà nílé ìjọsìn tún jẹ́ ṣíṣekúpa lásìkò ìkọlù ọ̀hún. Ọba Awolọ́lá sọ èyí di mímọ̀ lásìkò àbẹ̀wò àwọn aṣojú ìjọba sí ìlú náà lọ́jọ́rú Wednesday. Àwọn aṣojú náà tí ọ̀gágun Brigadier General Ebenezer Ogundana tí í ṣe olùbádámọ̀ràn pàtàkì lórí ọ̀rọ̀ ètò ààbò sí gómìnà Bíọ́dún Oyèbánjí léwájú rẹ̀, títí kan kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ náà Michael Falade àti alága ìjọba ìbílẹ̀ Ìléjèméje Pius Alaba. Orí adé ọrùn ìlẹ̀kẹ̀ náà fi ìgbáradì ìgbìmọ̀ àwọn lọ́balọ́ba hàn láti fọwọ́sowọ́pọ̀ láti ran ìjọba lọ́wọ́ nípa dídènà àwọn ìṣẹ̀lẹ̀ burúkú yìí níjọba ìbílẹ̀ agbègbè náà. Nínú ọ̀rọ̀ rẹ̀, alága ìjọba ìbílẹ̀ Ìléjèméje Pius Alaba sọ wípé lára àwọn tí wọ́n jí gbé sálọ ní àwọn 4 nínú ìdílé kan náà, ìyá àtàwọn ọmọ rẹ̀ 3 wà. Alaba sọ wípé ìgbésẹ̀ ìgbìyànjú ti ń lọ lọ́wọ́ láti lè jẹ́ kí àwọn olùfarakásá náà jẹ́ títú sílẹ̀. Wàyí o, ìjọba Èkìtì nípasẹ̀ kọmíṣánná fètò ìròyìn rẹ̀ Táíwò Ọlátúnbọ̀sún ti kóró ojú sí ìkọlù sáwọn olùjọ́sìn. Ọlátúnbọ̀sún ṣàpèjúwe ìṣẹ̀lẹ̀ náà gẹ́gẹ́ bí èyí tó burúkú gbà tí kò sì jẹ́ ìtẹ́wọ́gbà rárá bó ti wù kó mọ. Ìjọba náà ránṣẹ́ ìbánikẹ́dùn rẹ̀ sáwọn mọ̀lẹ́bí olùfarakásá tó papòdà tó sì mú dá àwọn aráàlú lójú nípa ìfarajìn rẹ̀ láti rí dájú pé àwọn tó wà nígbèkùn àwọn ajínigbé-agbébọn darí padà láyọ̀ àti àlàáfíà. Ilé-ẹjọ́ tó ga jùlọ dá David Mark padà bí alága ẹgbẹ́ òṣèlú ADC. Ilé-ẹjọ́ tó ga jùlọ ní Nàìjíríà ti fagilé ìdájọ́ ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn lórí fàákájà tó ń wáyé nípa àwọn adarí ẹgbẹ́ òṣèlú alátakò African Democratic Congress ADC. Ìdájọ́ yìí túmọ̀ sí pé ilé-ẹjọ́ náà ti dá ìgbìmọ̀ aláṣẹ tí David Mark jẹ́ alága wọn padà, tí àjọ tó ń rí sí ètò ìdìbò Nàìjíríà INEC sì ti ní láti dá orúkọ wọn padà lòdì sí bí wọ́n ṣe yọ orúkọ wọn tẹ́lẹ̀. Ìgbìmọ̀ àwọn adájọ́ ẹlẹ́ni 5 náà tí adájọ́ Mohammed Lawal Garba darí rẹ̀ ní gbogbo wọn fẹnu kò pé ìdájọ́ tí ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn gbé kalẹ̀ kò tọ̀nà. A ó rántí pé igun David Mark ló gbé ẹjọ́ kòtẹ́milọ́rùn lọ sílé ẹjọ́ tó ga jùlọ níbi tí wọ́n ti ń béèrè pé kí ilé ẹjọ́ náà dá ìdájọ́ tí ilé ẹjọ́ kòtẹ́milọ́rùn gbé kalẹ̀ lọ́jọ́ 12 oṣù kẹta ọdún 2023. Ṣáájú ní igbákejì alága ẹgbẹ́ òṣèlú náà tẹ́lẹ̀ rí Nafiu Bala Gombe ti pe David Mark lẹ́jọ́ ní ilé ẹjọ́ gíga pé wọ́n gba àṣẹ ẹgbẹ́ òṣèlú ADC mọ́ àwọn kan lọ́wọ́. Àmọ́ David Mark lọ sí ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn pé kí wọ́n má fi ààyè gba ilé-ẹjọ́ gíga láti gbọ́ ẹjọ́ tí Gombe pè ní ilé-ẹjọ́ gíga pé ilé-ẹjọ́ náà kò ní àṣẹ láti gbọ́ ẹjọ́ náà. Ó ní ìfàǹfà tó wáyé nínú ẹgbẹ́ ni tí kò sì nílò láti dé ilé-ẹjọ́. Ẹ̀wẹ̀, ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn dá ẹjọ́ náà nù tí wọ́n sì ní kí ilé-ẹjọ́ gíga gbọ́ ẹjọ́ náà. Lẹ́yìn ìdájọ́ náà ni àjọ tó ń mójútó ètò ìdìbò ní Nàìjíríà INEC yọ orúkọ David Mark àtàwọn míì kúrò lójú òpó wọn gẹ́gẹ́ bí adarí ẹgbẹ́ ADC. Àjọ INEC tún ṣèkìlọ̀ fún ẹgbẹ́ ADC láti má tẹ̀síwájú pẹ̀lú àpérò tí wọ́n fẹ́ ṣe náà títí tí ilé-ẹjọ́ fi máa dájọ́ wọn. Àmọ́ ní báyìí tí ilé-ẹjọ́ tó ga jùlọ ti gbé ìdájọ́ tuntun kalẹ̀, INEC máa nílò láti dá orúkọ David Mark àtàwọn aláṣẹ ẹgbẹ́ ADC tí wọ́n yọ kúrò padà.
ilé ẹjọ́ tó ga jùlọ ní Nàìjíríà ti wọ́gi lé àpérò àpapọ̀ tí igun kan ní ẹgbẹ́ òṣèlú People Democratic Party ṣe ní ìlú Ìbàdàn, olú ìlú ìpínlẹ̀ Ọ̀yọ́ ní ọjọ́ 15 àti 16 oṣù kọkànlá ọdún 2025. Nínú ìdájọ́ náà lọ́jọ́bọ̀ Thursday 30 oṣù kẹrin ọdún 2026 ni àwọn adájọ́ mẹ́ta nínú àwọn adájọ́ 5 tó gbọ́ ẹjọ́ náà fẹnukò pé ẹjọ́ kòtẹ́milọ́rùn tí igun Tanimu Turaki pè kò lẹ́sẹ̀ ńlẹ̀. Adájọ́ Stephen Ada tó ka ìdájọ́ náà síta sọ pé àwọn tó ń ṣe ẹjọ́ náà ti lòdì sí ìdájọ́ ilé ẹjọ́ gíga èyí tó ní wọn kò gbọdọ̀ tẹ̀síwájú pẹ̀lú àpérò náà, ṣùgbọ́n wọ́n kọ etí ikún sí àṣẹ ilé ẹjọ́. Ilé ẹjọ́ tó ga jùlọ náà ti wá fìdí rẹ̀ múlẹ̀ pé ṣíṣe àpérò náà lòdì sí ìdájọ́ tí ilé ẹjọ́ kòtẹ́milọ́rùn ti gbé kalẹ̀. Tí a ò bá gbàgbé, a ó rántí pé ṣáájú kí àpérò náà tó wáyé ní onírúurú ìfàǹfà tó fi mọ́ ìgbẹ́jọ́ ilé ẹjọ́ ti ń wáyé lórí rẹ̀ tí ilé ẹjọ́ gíga ìjọba àpapọ̀ kan ti ní wọn kò gbọdọ̀ tẹ̀síwájú lórí rẹ̀ nítorí wọn kò tẹ̀lé òfin ẹgbẹ́ àti pé wọn kò tẹ̀lé ìlànà tó yẹ. Ilé ẹjọ́ náà tún sọ̀rọ̀ lórí àwọn awuyewuye tó wáyé níbi tí àwọn ìpàdé àpérò tó wáyé láwọn ìpínlẹ̀ kọ̀ọ̀kan ṣáájú kí àpérò àpapọ̀ náà tó wáyé. Pẹ̀lú ìdájọ́ ilé ẹjọ́ tó ga jùlọ yìí lórí àpérò àpapọ̀ ẹgbẹ́ náà, ó ti fojú hàn pé àwọn aláṣẹ ẹgbẹ́ tí wọ́n dìbò yàn níbi àpérò ẹgbẹ́ PDP ti gun mínísítà fọ́rọ̀ ìlú Àbújá Nyesom Wike ṣe ní ojúlówó àwọn aláṣẹ ẹgbẹ́ báyìí. Ìdájọ́ yìí ni ìgbàgbọ́ wà pé ó máa ṣe àtúntò ẹgbẹ́ náà bí wọ́n ṣe ń gbáradì fún ètò ìdìbò gbogbogbò ọdún 2027.